Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Wọ́n ní àdúrà ló lè ṣe. Àdúrà ni èèyàn lè fi ṣẹ́gun, ni èèyàn lè fi ja ìjà ní àjàyè. Bí mo ṣe ń kí gbogbo yín, mo lérò pé ọjọ́ èní, Ọlọ́run Elédùmarè ọba láàánú á jẹ́ kí ìdùnnú ayọ̀ kó gúnlẹ̀ sí inú ilé yín àti tèmi náà ní orúkọ Olúwa. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ìdùnnú àlàáfíà ló máa jẹ́ ti tèmi àti yín. Gbogbo ẹ̀yin subscribers lọ́tùn lósì, lọ́kùnrin àti lóbìnrin, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé. Ọlọ́run Elédùmarè á bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share gbogbo àwọn gist wa, gbogbo ẹ̀ la rí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mọ o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Tẹ́ bá dẹ̀ tí subscribe sí channel yẹn, subscribe so that ẹ máa rí gist oríṣiríṣi, ẹ máa rí wò. Nǹkan tá a gbọ́ òun ni pé kábíyèsí bínú. Ibi tí Queen Naomi ti wọ ààfin tí wọ́n wá bá kábíyèsí, wọ́n ní Queen Naomi bẹ̀rẹ̀ sí gbàdúrà. Wọ́n ná gbàdúrà yẹn. Ẹ̀mọ́ téèyàn máa ń ṣe ìṣòro, téèyàn ṣe mọ́jú, wọ́n ní àdúrà tán gbà nìyẹn. Wọ́n ní àdúrà yẹn ó mì pálásì bàbá wẹ̀rin ńlá báyìí. Bí àwọn kan ṣe dìde láàárọ̀ ọjọ́ kejì tí wọ́n gba ọ̀dọ̀ kábíyèsí lọ. Wọ́n gba ọ̀dọ̀ kábíyèsí lọ, wọ́n sọ fún bàbá wẹ̀rin ńlá wípé àdúrà Queen Naomi ò jẹ́ káwọn sùn, wípé ó ní àwọn lára. Wípé àdúrà yìí ní àwọn lára. Wípé ṣe ni ló dàbí ìgbà tí iná ń jó ara àwọn. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní, so àdúrà téèyàn ń gbà ó ní yín lára. Àdúrà téèyàn ń gbà ní yín lára nínú ààfin. Ẹ ní láti lọ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ara yín, pé irú àwọn ọ̀rọ̀ báyẹn kó má kó wá síwájú àwọn ọmọ. Nígbà téèyàn ń gbàdúrà, tẹ́ ẹ̀ ń sọ pé àdúrà téèyàn ń gbà ó ní yín lára. Ṣé ẹ wá fẹ́ kó máa ṣépè ní nínú ààfin àwọn? Àbí ẹ fẹ́ kó máa ṣe nǹkan tí ò yẹ kó ṣe? Èèyàn ń gbàdúrà, ẹ ní àdúrà ẹ̀ ó ní yín lára. Ẹ̀yin èèyàn lé, Ọlọ́run á máa wà pẹ̀lú Queen Naomi o. Ọlọ́run á máa dúró ti Queen Naomi o. Ojú ò mà ní ti Queen Naomi o. Ọwọ́ ayé ò ní ká wọn o. Ọwọ́ ọ̀tá ò ní ká wọn. Ọlọ́run á tún máa bá mi fún wọn ní more anointing. Ẹ̀mí mímọ́ ò ní fi wọ́n sílẹ̀. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá ní kó kó irú àwọn ẹjọ́ rádaràda báyìí, kó kó kúrò níwájú àwọn. Nígbà tẹ́ bá ní àdúrà téèyàn ń gbà ó ní yín lára. Àdúrà tó ń gbà ní yín lára. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bàbá wẹ̀rin ńlá bínú. Bẹ́ẹ̀ ni a gbọ́ pé ìkan nínú àwọn sísí wa gbogbo yìí náà ń complain pé wọ́n short àwọn kúrò níbi tó ti ń gbàdúrà. Wípé Dr. Elizabeth short ilẹ̀kùn mọ́ wọn. Wọn ò jẹ́ káwọn wọ ibi tó ti ń gbàdúrà. Wípé ṣe bí àdúrà yẹn, ṣe bí ó wà fún gbogbo àwọn tó wà nínú palace ni. Kí ló dé tí wọ́n short ilẹ̀kùn mọ́ àwọn tí wọ́n jẹ́ káwọn wọnú ibi tó ti ń gbàdúrà? Ẹ wò ó, ẹ̀yin èèyàn lé, Ọlọ́run Elédùmarè ó ní olùgbẹ́kẹ̀lé wa o. Ó ní ààbò wa. Ó ní ọba tó jẹ́ pé ó ń gbàdúrà tó lè ṣe ohun gbogbo. Ẹ má gbẹ́kẹ̀ yín lé nǹkan tó jẹ́ pé èèyàn ń fojú rí. Ṣùgbọ́n ẹ gbẹ́kẹ̀ yín lé Ọlọ́run ọba, nítorí pé Ọlọ́run ọba nìkan òun ló lè ṣe. Òun ló lè ṣe nínú ayé mi àti yín. Queen Naomi gbẹ́kẹ̀lé wọn Ọlọ́run. Wọ́n gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà wọn. Ọlọ́run ń ṣe ohun ribiribi nínú ayé wọn. Ọlọ́run jẹ́wọ́ wípé òun ni Alpha àti Omega, ìbẹ̀rẹ̀ àti òpin. Kò sí ogun tẹ́ bá ń là kọjá, tẹ́ bá ti ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, ẹ ní láti ní faith. Tẹ́ bá ti ní ìgbàgbọ́, Ọlọ́run á gbọ́ àdúrà yín. Ọlọ́run tó dẹ̀ ń gbọ́ àdúrà kò ní fi èmi àti yín sílẹ̀ ní agbára Ọlọ́run. Gbogbo èyí tá a rí, èyí tá a rí, Ọlọ́run máa ṣe gbogbo ẹ̀ láṣẹ wọlẹ̀ ni.
ó máa ṣẹ́ gbogbo ẹ̀ láṣẹ wọlẹ̀ pátápátá. Gbogbo nǹkan tó wà lọ́kàn àyà yín tó jẹ́ pé ó jẹ́ bí ìṣòro, ní agbára Ọlọ́run, Ọlọ́run máa ṣẹ́ gbogbo ẹ̀ láṣẹ wọlẹ̀ ni. Ojú ò ní tì mí, ojú ò ní tẹ̀yin náà. Gbogbo nǹkan tá a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run máa ṣe fún wa. Ẹ wò ó, ire ni ọ̀rọ̀ Queen Naomi já sí. Ire ló já sí torí pé wọ́n rí àánú gbà. Wọ́n rí àánú gbà lọ́wọ́ bàbá. Wọ́n rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. Wọ́n dẹ̀ rí àánú gbà ní ọwọ́ kábíyèsí. Àánú máa ló ń sọ̀rọ̀. Bàbá, agbára mi máa kọ́ o. Ìwọ ni àánú máa ló ń sọ̀rọ̀. Bàbá, agbára mi máa kọ́ o. Ìwọ ni. Ọlọ́run ó sọ̀rọ̀ sí inú ayé Queen Naomi. Ọ̀rọ̀ náà dẹ̀ rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ta ló lè dúró? Níbi tí Ọlọ́run bá ti ń sọ̀rọ̀, ta ló lè wojú Ọlọ́run? Queen Naomi rí àánú gbà o. Queen Naomi rí àánú gbà. I am very happy nítorí pé gbogbo àwọn news tá à ń gbọ́ nípa wọn, ire ló ń já sí. Ìdùnnú ló ń já sí. Ayọ̀ ló ń já sí. Ayọ̀ Ọlọ́run kò ní kúrò nínú ayé yín nítorí pé ọmọ Ọlọ́run ni Queen Naomi. Ọlọ́run dẹ̀ tó sìn. Ọlọ́run tó ń sìn, ó jẹ́wọ́ ara ẹ̀ pé òun ni Ọlọ́run alààyè. Òun ò kí ń ṣe Ọlọ́run òkú. Àwọn nǹkan tí mo gbọ́ ní o ẹ̀yin èèyàn lé bí mo ṣe sọ, a gbọ́ ni. Kì í ṣe nǹkan tá a rí o. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tá a gbọ́ allegedly ni. Ọlọ́run Elédùmarè á gbọ́ àdúrà èmi àti yín o. Ẹ má gbàgbé prize giveaway wa October 15. Ẹ máa comment, ẹ máa share, ẹ máa like. Inú èyí láti máa mú àwọn 5 tá a máa fẹ́ mú. Ọlọ́run Elédùmarè kò ní fi èmi àti yín sílẹ̀ o. Ṣókí lọbẹ̀ oge. Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Okay ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.